ẹ ṣé kí n tó máa bá ọ̀rọ̀ mi lọ. Orúkọ mi ni ABIODUN olówó òkèrè. Òǹkọ̀wé kan ló sọ ọ̀rọ̀ kan nínú ìwé ẹ̀. Ó ní òun tú àwọn ẹgbẹ̀rún ẹrú sílẹ̀, àwọn ẹrú tí wọ́n jẹ́ ẹgbẹ̀rún, òun tú wọn sílẹ̀. Òun ìbá tú àwọn ẹgbẹ̀rún míì sílẹ̀, ṣùgbọ́n wọn mọ̀ wípé ẹrú ni wọ́n mọ̀ pé ipò ẹrú ni wọ́n wà. So ìdí nìyí tó fà á tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèlú wa àti àwọn olórí wa kan tí wọ́n fi tètè darapọ̀, tí wọ́n tí rí àgbọ́yé ọ̀rọ̀ náà wípé oko ẹrú ni àwa ìran Yorùbá wà ní orílẹ̀-èdè Nàìjíríà. Nítorí ẹni tó yẹ kó máa fúnyàn ní owó, tó yẹ kó máa fúnyàn ní oúnjẹ, tó yẹ kó máa gúnyán bọ̀lú, tó wá jẹ́ pé òun ganan wá fi àyíkàrà gbá, ìyẹn igbá tí ò dáa gbé oúnjẹ fún, ipò ẹrú pátápátá gbà ni ó wà. Màá ṣàlàyé àwọn ọ̀rọ̀ oríṣi mẹ́ta kan tó sì jẹ́ pé mẹ́tẹ̀ẹ̀ta wáyé láti ẹnu àwọn Fúlàní láti fi lè buttress point mi wípé ipò ẹrú ni àwa ìran ọmọ Yorùbá, ọmọ káàárọ̀ oòjíire, ọmọ aládé ni a wà ní orílẹ̀-èdè Nàìjíríà. So ó sì bẹ́tà ká máa lọ sí orílẹ̀-èdè títí, ká kúrò ń sìn ká lọ sí orílẹ̀-èdè títí wa gangan tó jẹ́ ilẹ̀ olómìnira ilẹ̀ Yorùbá. Àsìkò náà sì ti tó. Ọ̀rọ̀ àkọ́kọ́ ni wípé ní October 12, 1960, ọjọ́ 14 ní ẹ̀yìn ìgbà tí orílẹ̀-èdè Nàìjíríà gba òmìnira, Sardauna of Sokoto, ìyẹn Sir Ahmadu Bello tó jẹ́ premier àti Northern Region, ó sọ fún gbogbo àwọn àgbáyé, ó sì sọ sí àwọn ìran Fúlàní wípé kí wọ́n jẹ́ káwọn rí orílẹ̀-èdè tuntun olómìnira ilẹ̀ Nàìjíríà gẹ́gẹ́ bí àgbàlá ọgbà àjàrà bàbá òun, ìyẹn Usman Dan Fodio. Kí àwọn rí àwọn minority tí wọ́n wà ní òkè ọya lọ́hùn, àwọn bíi Benue, Taraba, Plateau àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, gẹ́gẹ́ bí àwọn tí àwọn ti ṣẹ́gun, táwọn ti kán ìyẹ́ apá wọn. Kí àwọn sì rí àwa tá a wà ní ìsàlẹ̀ ọya, ìyẹn àwa ìran aládé, ìran Yorùbá, gẹ́gẹ́ bí àwọn tí àwọn ti ṣẹ́gun, tí àwọn ò sì tún gbọ́dọ̀ gbà kí wọ́n ní agbára àti àǹfààní ní orí ọjọ́ iwájú wọn. So that they should not even have a power over their future. They should not have control over their future. Ìyẹn àwa ìran Yorùbá àti àwa minority tó wà ní òkè ọya ni ó sọ ìyẹn fún. Ó jẹ́ ọ̀rọ̀ àbùkù pátápátá gbà. Nígbà tí àwọn bàbá tiwa sì ń sọ wípé okay, abundant for all, ìgbé ayé ìrọ̀rùn fún gbogbo tẹrútọmọ ní ibi gbogbo, tí àwọn bàbá títí wá túnṣe máa ń lọ kó aṣọ fún wọn, àwọn tí wọ́n rí aṣọ wọ̀ nínú wọn lọ́hùn ní òkè ọya lọ́hùn, ìyẹn bàbá wa Ọbáfẹ́mi Awólọ́wọ̀ tó tún lọ ń kó aṣọ láti ilẹ̀ Yorùbá ń bí fún wọn ní òkè ọya lọ́hùn. Ìyẹn ni ọ̀rọ̀ burúkú àkọ́kọ́. Ọ̀rọ̀ burúkú ẹlẹ́ẹ̀kejì, ẹni Fúlàní tẹ́ ẹ bá ti rí, ẹ̀yin fúnra yín ẹ béèrè ní ọwọ́ ẹ̀ wípé ìwọ màlúù ni ẹ rí èsì tó máa fún yín. A ní tòótọ́ màlúù ni àwọn, ṣùgbọ́n àwa gangan ni koríko tí àwọn ń jẹ. Àwa gangan ni koríko tí àwọn ń jẹ. Nǹkan tó ń túmọ̀ sí tẹ́ ẹ bá wo ọ̀rọ̀ yìí dáadáa ni wípé gbogbo nǹkan tí àwọn ń ná lọ́hùn tí wọ́n fi ń ṣe ọrọ̀ ajé, tí wọ́n fi ń ṣararindin, ilẹ̀ wa ń bí ni wọ́n ti ń mu. Ṣé tepo la fẹ́ sọ ni? Àbí ti towó orí? Àbí ti kan value added tax? Àbí ti VAT? Àbí internal generating revenue tá à ń pa ń bí tó jẹ́ pé òun náà fi ń bọ́ àwọn tó wà lọ? Àbí tí gbogbo nǹkan àlùmọ́nì tó wà ń bí? Àbí tí òkun la fẹ́ sọ ni? Ìyẹn Nigerian Port Authority, Apapa àti Tinka, tó jẹ́ pé ibi ni Ọlọ́run fi gbogbo ẹ̀ ṣodo sí. Àwa la ní gbogbo àǹfààní tó jẹ́ pé òun ni wọ́n fi ń bọ́ àwọn èèyàn wọn tí wọ́n wà ní òkè ọya lọ́hùn. Àbí tí náà NEPA táwa ń san owó ẹ̀mí tí àwọn ò san lọ́hùn ni a fẹ́ sọ ni. So ní tòótọ́ àwa ni àwọn pípù yìí ń jẹ. Bọ̀ èmi mọ̀ wípé òpin náà ti dé bá gbogbo ẹ̀ ní àsìkò yìí. Ó sì kù sí ọwọ́ èmi àti ẹ̀yin. Àkàwé ẹ̀kẹta ó máa jẹ́ gẹ́gẹ́ bí ìtàn kékeré kan. A rí ọkùnrin Fúlàní kan ní bí ọdún kan sẹ́yìn, àwa bíi 4. Àwa béèrè lọ́wọ́ ẹ̀ pé ẹ̀yin pípù yìí lóòótọ́ àwa máa ń wò wọ́n gẹ́gẹ́ bíi pé bóyá wọn ò fi bẹ́ẹ̀ ní làákàyè tó wa. Àwa pùtì ẹ̀ sí pé ẹ̀yin pípù yìí kí ni ẹ̀yin tí ẹ mọ̀ nípa agbára? Ó wá ní agbára, ìyẹn power àbí pé government power, pé agbára. Ó ní ìjà wa gan tí ẹ mọ nǹkan tí wọ́n ń pè ní agbára rárá, àti pé àwa wojú ara wa, àwa mọ nǹkan tó ń pè ní agbára. Ó ní okay, táwa bá mọ nǹkan tó ń pè ní agbára, a jẹ́ pé àwa ò mọ lílo agbára bíi àwọn táwọn jẹ́ Fúlàní. Àwa ní kó ṣàwò, ó wá ní ká wò. Ó ní agbára, ó ní òun máa ṣe àkàwé ọ̀rọ̀ kékeré kan fún wa. Gẹ́gẹ́ bí ọkùnrin tó ní change díẹ̀ lápò tí ebi sì ń pa tó fẹ́ ra nǹkan kan jẹ, ó wá bọ́ síta ní inú ilé ẹ̀ bíi ibùsọ̀ bíi 5. Ó rí ibi tó ti ń ta súyà, ó wá ra súyà náà. Ó jẹ́ stick súyà tó máa ń sín sí inú igi.
wọ́n bá yí mọ́ inú pépà. Nígbà tó wá kó lọ́dọ̀ onísúyà tán, wọ́n ti fi súyà tí wọ́n ti fi ata súyà sí pẹ̀lú àwọn àlùbọ́sà. Ó wá gbé dání, ó ń gbé lọ sí inú ilé. Nígbà tó kó lọ́dọ̀ onísúyà tó ní bíi ibùsọ̀ kan àbọ̀, ó rí àwọn ajá olóró tí wọ́n tó bíi 8 ní àárín ojú ọ̀nà bẹ́ẹ̀ ní ojú títì. Àwọn ajá yìí wá kẹ́fín pé ẹran aládùúdùn tó dùn tó bíi eléyìí níbo ni òórùn yìí ti wá. Wọ́n wá fura pé ọwọ́ ọkùnrin tó kó súyà dání ni ẹran yẹn ti wá. Wọ́n wá sùn tọ́ lọ, wọ́n gbá tí ó wá kéré mọ́lẹ̀, ó bá ń sá lọ lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́. Ó sáré gẹ́gẹ́ bí ìdajì ibùsọ̀, ó rí pé àwọn ajá yẹn wọ́n ti súnmọ́ ọ̀dọ̀ òun. Tán bá dẹ̀ mú òun, kò ń ṣe pé wọ́n á gba gbogbo súyà ọwọ́ òun, wọ́n á jẹ lásán, wọ́n á tún gé òun náà gan jẹ tó máa fa ìpalára fún òun. Òun ò sì fẹ́ kí eléyìí ṣẹlẹ̀. So nígbà tó rí pé wọ́n ti kù díẹ̀ kan súnmọ́ ọ̀dọ̀ tòun, ó wá yọ igi kan nínú igi súyà 8 tí ó kó dání, ó wá ju ẹyọ kan sí wọn. Àwọn ajá bíi 8 wọ́n wá lọ sùn mọ́ súyà ẹyọ kan yẹn, gbogbo wọn wá jẹ́ nànànànà. Ọkùnrin arábí tún kéré mọ́lẹ̀, ó ń sá lọ. Ó tún ti rìn kàsà díẹ̀ síwájú, bóyá bíi ibùsọ̀ kan àbọ̀. Àwọn ajá ti parí súyà igi ẹyọ kan tó wà ní ọwọ́ wọn. Wọ́n wá tún tajú kan, wọ́n tún rí pé ọkùnrin náà ló ń lọ ní òpó yìí. Wọ́n tún kéré mọ́lẹ̀, wọ́n tún múlé lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́. Nígbà tí arákùnrin wa yìí tó tún rí pé àwọn ajá olóró yìí wọ́n mà tó ti ń súnmọ́ òun, wọ́n á gba gbogbo súyà ọwọ́ òun, ò ní nǹkan kan mú délé. Wọ́n á sì tún gé òun jẹ pẹ̀lú. Ìgbà tó tún kù díẹ̀ kan dé ọ̀dọ̀ ẹ̀, ó wá yọ igi 2 nínú igi súyà náà, ó wá jù sí wọn. Gbogbo súyà tó rà 8 ní ọ̀nà 2 ni, ó jẹ́ 16. Ó wá ju igi súyà 2, ó jù sí wọn. Ó jẹ́ 3 tó ti jù sí wọn nínú 16 tó wà ní ọwọ́ ẹ̀. Àwọn 8 wọ́n tún lọ ṣùbọ súyà igi 2 náà, wọ́n tún jẹ́ yànyànyànyànyànyàn, wọ́n tún jẹ́. Kó tó di pé wọ́n jẹ́ tán, ọkùnrin ti débi kọ́nà kan tó ti máa yà síbi inú ilé ẹ̀. Dídébẹ̀ tó débẹ̀ báyìí, ó kàn yà bàrà ni. Kí àwọn ajá yìí kí wọ́n tó jẹ súyà 2 yẹn tán, ọkùnrin ti yà, ó ti wọ inú ọgbà ẹ̀, ó ti géètì mórí. Ìgbà tí àwọn ajá fi máa jẹ súyà igi 2 náà tán, wọ́n tún tajú kan, wọ́n rí ọkùnrin pé ọ̀nà bíi ló gbà, ṣùgbọ́n àwọn ò rí mọ́, wọ́n tún múlé lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́. Ìgbà tó fi máa dé koríta 3, wọn ò rí ọkùnrin yìí mọ́. Bọ́n ti ẹ̀ rí gan, wọn ò mọ inú ilé tí, àbẹ́ wọ́n ti ẹ̀ débẹ̀, wọn ò mọ inú ilé tí ó wọ̀ tí ó ti ilẹ̀kùn mọ́ orí. Wọ́n wá dúró, ọkùnrin wọnú ọgbà ẹ̀, ó lọ jẹ súyà ẹ̀, bóyá búrẹ́dì ló fi jẹ, bóyá gàrí ni, ó ṣáà jẹ tán dáadáa. So a wá béèrè ní ọwọ́ ọ̀gbẹ́ni adarán yìí wípé kí ni ìtumọ̀ ọ̀rọ̀ yìí. Ó ní súyà tí òun sọ pé ọkùnrin náà kó dání, òun fi wé agbára, ìyẹn power, àbí bí ipò ìṣe ìjọba. Ó lóun wá fi ọkùnrin tó kó súyà náà dání, òun fi wé àwọn ìran Fúlàní. Òun wá fi àwa ìran aládé, ìran Yorùbá, òun wá fi wé ajá tí ó ń lé ẹni tó kó súyà dání lọ. Ó ní ìtumọ̀ ọ̀rọ̀ yìí ni wípé ó ní káwa náà káwò dáadáa, tí àwa Yorùbá tí a bá ti nídìí nǹkan kan àbí tá a fẹ́ nǹkan kan ní ọwọ́ àwọn Haúsá Fúlàní tí wọ́n wá láti òkè ọya, tá a bá ti pariwo àfẹ́ báyà à ń lọ, à ń ṣe báyà ṣe kàn bíi ti ayé nàdẹ́kò. Ó láwọn á wò ó, àwọn á wá position kan, àwọn á ní pé bóyá káwọn jù sí wa, bóyá bíi vice president, bóyá bíi president gẹ́gẹ́ yẹn tó ń ṣe ààrẹ gẹ́gẹ́ náà gan ni, pé àwọn á jù sí wa. Ó ní gbogbo tension yẹn á tún lọlẹ̀, gbogbo ariwo wa yẹn á tún lọlẹ̀ wọ̀. Ó ní àkàwé ọ̀rọ̀ náà bẹ́ẹ̀ ni nígbà ayé June 12 tí àwọn bàbá wa àwọn nàdẹ́kò tí wọ́n kóra wọn jọ, tí wọ́n sọ wípé ànígbà. Lóòótọ́ ó ní wọ́n ṣe eléyìí. Àwọn ará òkè ọya wà wò pé òkè, ẹ jẹ́ ká tẹ́ àwọn pípù yìí lọ́rùn, ṣèbọ́dún bíi 4 àbí 8 péré náà fi máa lo ipò náà, a máa gba nǹkan wa padà. Ó náà wá sọ pé òkè o, àwọn zone presidency sí South West. Onígbà yìí ni a fi gbé bàbá wa olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ àti bàbá wa olóyè Olúfálàyè jáde, tí àwọn méjèèjì jọ ta kàngbọ̀n. Bí ó sì jẹ́ pé Olúṣẹ́gun Ọbásanjọ́ náà ni ó borí ìbò náà, bí wọ́n sì tẹ̀lé gáàdì ẹ̀. So nígbà tí ìyẹn tó wá tún ṣe tán, ó ní ṣe bá wọn gba nǹkan wọn padà, ìyẹn ti Yar'Adua. Ó ní so, ó ní ìmí náà lọ́dẹ̀ tó ti ṣẹlẹ̀ ńsìn náà. Ó ní another stick of suya tó ti wà ní ọwọ́ ti tàwọn, táwọn tún lè jù sí wa. Ó ní káwa náà wò ó. Ọ̀ṣínbàjò tó wà ń bẹ̀ náà, ó ní stick of suya kan náà ni láti fi lè pa àwa ìran aládé ní ẹnu mọ́, ìyẹn ní 2015. Ó ní ṣùgbọ́n káwa wò náà dáadáa sí pé another one dẹ̀ tó ti délẹ̀ náà sìn, àwọn tó mọ ọgbọ́n tí àwọn dẹ̀ tó sì lè dá náà ní anytime tí irú nǹkan báyìí náà bá ṣẹlẹ̀, pé so pé ìsúyà yẹn òun fi wé bí ipò agbára. Àwọn dẹ̀ mọ lílò ẹ̀ gidi, àwọn mọ ipa pàtàkì ẹ̀, àwọn dẹ̀ mọ báwọn ṣe lè hold on to it. So ìdí nìyẹn àwọn òdẹ̀ ń jùlẹ̀ easily. So ó ní bọ̀tà àwa tá a jẹ́ ìran Yorùbá, a fi bẹ́ẹ̀ mọ ìwúlò agbára yìí tó bí ó ṣe tó àti bí ó ṣe yẹ. So ẹ̀yin náà ẹ wá jẹ́ ká wò dáadáa wàyí o.
súyà tán ti jù sínú yẹ̀pẹ̀ tó jù sínú sọ́ńdọ̀ tó ti yí òkúta ẹni tó fẹ́ jẹ́ gànjẹ́ ṣé ó lè jẹ́ ní àjẹgbádùn bí? ẹ jẹ́ ká wo sùtá tí àwọn pípù yìí ti ń ṣe fún wa láti ìran dé ìran. Ọdún 2021 ni a wà yìí, mo fẹ́ kí kálukú wa a lè lọ gọ́gù ẹ̀ wò. Ní 1821 àwọn ìran adaràn yìí àwọn ni wọ́n jí bàbá wa Bishop Ajayi Crowther gbé tí wọ́n tà sí oko ẹrú. Ẹ lọ gọ́gù ẹ̀. Ọdún yìí ló pé 200 years gẹ́rẹ́gẹ́ tí wọ́n ti jí Bishop Ajayi Crowther gbé tí wọ́n tà sí oko ẹrú kó tó di pé orí kó bàbá náà yọ. So kò ń ṣe pé báyà wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ṣe wá ní ṣùtá ń sìn, ọjọ́ ti pẹ́ tán ti ń ṣe wá ní ṣùtá náà, ṣùgbọ́n àsìkò náà ti wá tó wà yìí o láti gbára wálẹ̀. The only solution to our challenge òun ni self determination àwa ìran Yorùbá. Ká dá dúró ká máa ṣe ìjọba ara wa fúnra wa. Òkun wa kó wà ní ìṣàkóso wa, security wa, custom wa kó wà ní ìṣàkóso wa, pẹ̀lú gbogbo àwọn nǹkan àlùmọ́ọ́nì wa ká máa ṣe adarí ara wa. Báwo ni ìbá ṣe dùn tó kí ààrẹ ilẹ̀ Yorùbá kó lọ sí àjọ ìṣọ̀kan àgbáyé, kó débẹ̀ kó dìde kó máa sọ Yorùbá, kó sọ Yorùbá, kó wọ aṣọ agbádá wa, kó bu iyì kún àṣà àti ìṣe wa. Báwo ni ìbá ṣe dùn tó ní gbogbo àgbáyé? Àwa sì ni ìran ògo adúláwọ̀. Ẹ̀yin náà ẹ wo súyà tán ti jí mọ́ iyẹ̀pẹ̀ tí wọ́n jù tí wọ́n jẹ. Ìjẹ́ bàbá wa Ọ̀ṣínbàjò ṣó lè sọ pé òun gbádùn vice president tóun wà gẹ́gẹ́ bíi ti Alhaji Atiku Abubakar? Ṣó ṣeé ṣe? Ṣó jọra bẹ́ẹ̀? Rárá, kò jọra bẹ́ẹ̀. Ara àwọn súyà oníyẹ̀pẹ̀ tán jù fún wa náà nìyẹn. Another one dẹ̀ tún ti dé nsìn náà, Tinubu náà lòun fẹ́ jẹ ààrẹ, Káyọ̀dé Fáyẹmí náà pẹ̀lú àwọn kankan àwọn bẹ́ẹ̀ náà lọ. So àsìkò yìí gbogbo yẹn kọ́ ni nǹkan tí a nídìí. A fẹ́ dá dúró gẹ́gẹ́ bí ilẹ̀ olómìnira ilẹ̀ Yorùbá wa ni ká máa ṣe ìṣàkóso ara torí ọjọ́ iwájú àwọn ọmọ wa. Pípa lé ní pípa lọ́la, ká má tiẹ̀ mẹ́nu bá ọ̀rọ̀ insecurity rárá. Ẹ̀yin ẹ wo àwọn ọmọ ìyá wa ní Ìgàngán àbí ní Ìwòye Kétu ní Ògùn State la fẹ́ sọ ni, tí wọ́n ti displace more than 5,000 people tán ti wọnú Benin Republic tán lọ ń gbé ń bẹ̀ gẹ́gẹ́ bí àtìpó. So gbogbo eléyìí ó gbọ́dọ̀ dópin. Àsìkò náà sì ti tó wà yìí o. Ó wá kù sí ọwọ́ èmi àti ẹ, ọba àti joyè, tolórí tẹlẹ́mù, gbogbo pátápátá kí a gbọ́ àgbọ́yé ọ̀rọ̀ yìí, kí a sì mú eléyìí tó ṣe pàtàkì ń bẹ̀ lò, kí a yọ ìran Yorùbá kúrò ní oko ẹrú. Ọ̀nà ìrọ̀rùn sì wà, ìyẹn náà ni ọ̀rọ̀ referendum. Ọ̀rọ̀ ń bọ̀ ní orí eléyìí náà ní àìpẹ́. Ẹ ṣé púpọ̀. Lẹ́ẹ̀kan sí, orúkọ tèmi ni Abiodun Olówó Kéré fún Yorùbá Unity and Freedom. Thank you.